Mo kí ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòtọ́ ní Nàìjíríà àti ní òkè òkun. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di. Tòfò tàràn kan máa gbégbé wò wá kí tòótọ́ ọmọ kó yá lékè sí gbogbo wa. Ní òní wọ́n tún ti béèrè ìbéèrè lọ́wọ́ mi. Ìbéèrè tí ẹni yìí dẹ̀ béèrè ìbéèrè tó máa ṣàǹfààní fún àtonílé àtàlejò àtọkùnrin àtobìnrin gbogbo àwa tá wà nínú ìṣẹ̀ṣe àti àwa náà tó jẹ́ wípé a kì í ṣe oníṣẹ̀ṣe. Gbogbo wa ní dáhùn béèrè yìí gbogbo wa ló máa wúlò fún. Kí ni ìbéèrè tẹni náà béèrè? Ẹni náà ní Ifá Olóòtọ́. Ṣé dandan ni ká fi ọtí bọ àwọn òrìṣà wa? Ṣé dandan ni ká fọtí bọ àwọn irúnmọlẹ̀ wa? Gbogbo àná la mọ̀ pé àwọn irúnmọlẹ̀ wa bẹ̀rẹ̀ látòrí Ifá wa, Ṣàngó wa, Ògún wa, Ọbàtálá wa, Erinlẹ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn irúnmọlẹ̀ wa pátápátá. Ẹni ẹ̀ béèrè wípé ṣé dandan ni ká fi ọtí bọ wọ́n? Ẹni ẹ̀ tún wá tẹ̀síwájú wọ́n béèrè wípé Ifá Olóòtọ́ ṣé kò síbi kankan tí Ifá ti lòdì sí mímu ọtí ni? Mo fẹ́ràn ìbéèrè tẹni yìí béèrè gan. Màá gbìyànjú láti ṣe àtúpalẹ̀ ìbéèrè yìí. Màá dẹ̀ fi ìdáhùn sí. Ìdáhùn mi màá sọ scientifically, màá dẹ̀ sọ indigenously pẹ̀lú bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa. Ká lè bá a ṣe wá mọ̀ wípé àti Ifá àti science méjèèjì wọ́n jọ fọwọ́ bọ ira wọn. Àwa tó ní bá jẹ́jọ́ àkọ́kọ́ tẹ máa ṣẹ̀pàdé channel wa yìí Olóòtọ́ TV lórí YouTube tá a wà yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ká subscribe so that tá bá ti ń fi àwọn program ọlọ́lọ́kan ọ̀jọ̀kan síbi ibẹ̀ a lè máa láǹfààní láti máa rí wò. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti ń wò náà ẹ máa bá wa like, ẹ máa comment kẹ́ẹ̀dẹ̀ máa share fún àwọn ẹbí ará ọ̀rẹ́ yín torí pé ní tí mo fẹ́ sọ lónìí yìí ní tó máa wúlò fún gbogbo wa ni. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ báyìí ná kí nìkan tá à ń pè ní ọtí? Kí là ń pè ní ọtí? Ọ̀rọ̀ mẹ́ta tó jẹ́ wípé ipa rẹ̀ nínú ayé ẹ̀dá kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ni. Ọtí. Bẹ́ẹ̀ ni ojú méjì la fi wo ọtí gẹ́gẹ́ bí Ifá ṣe fi wò fún wa. Ojú méjì ni Ifá fi wo ọtí fún wa. Bẹ́ẹ̀ ni ojú méjì. Ṣé mọ̀ pé wéré ń jẹ́jẹ́ ojú méjì náà la fi máa ń wò? A fi ojú black ojú dúdú a fi wò. A dẹ̀ fi ojú pupa red a dẹ̀ fi wo wéré ń jẹ́jẹ́. Bẹ́ẹ̀ náà ni ojú tí Ifá fi wo ọtí. Ifá fi ojú ìwúlò rẹ̀ Ifá fi wò. Eléyìí tó jẹ́ ìdàkejì tó jẹ́ ìdàbẹ̀ náà Ifá fi wò. Tẹ́ bá dẹ̀ wo nǹkan tí science náà sọ. Science jẹ́ ká mọ̀ wípé alcohol, especially the ethanol found in drinks like wine, beer, spirit has been studied for its potential benefit and its harmful effect. Ethanol tó wà nínú drinks wa bíi beer, spirit, wine wa wọ́n ti ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ láti lè fi mọ kí ni tó jẹ́ the potential benefit àti harmful effect ẹ̀. Ó túmọ̀ sí wípé science gangan jẹ́ ká mọ̀ wípé ọtí tá à ń sọ̀rọ̀ nípa èyí ó ní the potential benefit ó dẹ̀ tún ní nǹkan tá à ń pè ní the harmful effect. Ó túmọ̀ sí pé Ifá àti science méjèèjì wọ́n jọ lọ ní aspect kọ̀ọ̀kan náà lórí ọtí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Ẹ jẹ́ ká wo nǹkan tí Ifá sọ. Ifá jẹ́ ká mọ̀ wípé ọtí nǹkan tó máa ń tìyàn ni. Tó bá dẹ̀ ń tìyàn ó túmọ̀ sí pé nǹkan téèyàn ò lè fojú lásán ṣe ní tó máa push èèyàn ní tó máa add kún energy èèyàn tó máa jẹ́ kéèyàn ṣe nǹkan yẹn téèyàn ò lè fojú lásán ṣe. Wọ́n á ní lágbájá wọn ń tì ẹ́ lágbájá wọn ń ṣe ẹ́. Ìwà tó jẹ́ pé normally ìwọ gangan ò lè wú fún ara ẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa stimulate ẹ nǹkan tó máa fún ọ ní energy láti lè jẹ́ kó ṣe nǹkan yẹn. Ifá jẹ́ ká mọ̀ pé nǹkan pè ní ọtí nìyẹn. Ifá tún jẹ́ ká mọ̀ pé nǹkan tí jẹ́ kéèyàn ò tí nǹkan bá tí ó túmọ̀ sí pé nǹkan yẹn ó ti wà outdated ó ti expire nǹkan yẹn ò function mọ́ nǹkan yẹn ò wúlò mọ́. Ifá jẹ́ ká mọ̀ pé ọtí nǹkan tí jẹ́ kéèyàn ò tún tí ni ntí jẹ́ kéèyàn ò tí ntí jẹ́ kí mú èèyàn kó wà outdated ntí kì í jẹ́ kéèyàn wà expired ntí máa jẹ́ kéèyàn relevant láwùjọ lọ́tí. Ṣé rí i pé Ifá ti fi ojú méjèèjì sọ fún wa gẹ́gẹ́ bí science sọ fún wa pé ọtí ní potential benefit ẹ̀ ó dẹ̀ tún ní harmful effect tó tún ní lára. Bẹ́ẹ̀ ni Ifá náà jẹ́ ká mọ̀ pé ọtí ní tó máa ń tìyàn ni ó máa jẹ́ kó lọ ṣiṣẹ́ ní tí ò yẹ kó ṣe ó máa jẹ́ kó lọ ṣe. Kẹ́ ẹ lè mọ̀ pé ọtí máa ń mú yẹn ṣèṣekúṣe ọtí máa ń tìyàn ní tìkùtì. Ẹ wo tí Ifá kan sọ. Ifá ní ìdí sára ojú ọtí adúláfẹ́rà ọ̀dàgbà ńlọ rèé sí ọ̀hún tí ń lé ọlọ́fin. Wọ́n sọ fẹ́rà ọ̀dàgbà wọ́n ní kó ṣọ́ra fún ọtí. Wọ́n ní pàápàá jùlọ ọtí àmupara rẹ̀ yìí kò lè gbédé bire. Ibi ìbànújẹ́ ibi òfò ibi àdánù ni ó gbédé. Ṣé mọ̀ pé fẹ́rà ọ̀dàgbà ṣe pé kò gbọ́. Òun ló máa ń ṣe fá fún ọlọ́fin o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n níyè inú Ọlọ́run kẹ́ wọn Ọlọ́run nìkan ní ẹ̀kọ́ Ọlọ́run nìkan jẹ́ olóye ló jẹ́ pé ọtí ó ti jẹ́ kí ire wọn ó ti jẹ́ kó sọnù mọ́ wọn lọ́wọ́. Wọ́n sọ fẹ́rà ọ̀dàgbà pé ọdún yìí lọ́dún ọ̀la rẹ̀ pé yóò là látàrí ìyẹn lá tó ń ṣe fá fún. Síbẹ̀síbẹ̀ ọlọ́fin ti máa sọ pé ìrà ọ̀dàgbà ọtí rẹ̀ yìí ti pọ̀ ju imagine kó jẹ́ pé ẹni téèyàn ń ṣe fá fún ló tún correct èèyàn ẹni tó yẹ kó máa correct èèyàn náà tún correct. Ṣé ń pé ìrà ọ̀dàgbà ò gbọ́? Ọlọ́fin wa ní tó bá dọjọ́ méje lónìí
kéèrà ọ̀dàgbà kó wá ṣe fá fóun òun dẹ̀ máa là á. ṣé ń pé ńgbà tó di ọjọ́ keje láàárọ̀ tí èèrà ọ̀dàgbà tó ń lọ ilé ọlọ́fin látòjú ọ̀nà ló ti mu ọtí lọ. ó mu ọtí ń débi pé bí èèrà ọ̀dàgbà bó ṣe dáàfin ọlọ́fin ló ti ń bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn jà, bó ṣe ń bó lórí jà bẹ́ẹ̀ ni ń bá Rẹ̀mọ jà, ní ń bá gbogbo àwọn èèyàn jà. ọlọ́fin òrírò ó ní kó jókòó kó kọ́kọ́ dáfá fóun ná. ojú ọpọ́n náà ni èèrà ọ̀dàgbà ló sùn lọ sí. èèrà ọ̀dàgbà ò lè dáfá kankan fún ọlọ́fin. ọlọ́fin wá wò pé ṣé babaláwo òun náà lélẹ́yìí. ẹ rí i pé ọtí ó ti èèrà ọ̀dàgbà ó jẹ́ kó ṣìṣekúṣe. ọtí ti èèrà ọ̀dàgbà ó jẹ́ kó hùwàkiwà. kí ni mò ń gbìyànjú àti sọ náà ni pé ọtí a máa tìyàn ṣe ní tí ò yẹ kéèyàn ò ṣe ní téèyàn ò lè ṣe lójú lásán. àbẹ́nitẹ́ni kó wá gbárí rẹ̀ tó lè wù lọ́kàn kó sì ṣe. but ọtí tó mú yẹn ó ti jẹ́ kó ṣìwàwù, ó ti jẹ́ kó ṣe nǹkan tí ò lè ṣe lójú lásán. condition wo lọtí á fi gbà kéèyàn ṣiṣẹ́ àmà débẹ̀. condition wo lọtí náà lè gbà láti jẹ́ kéèyàn má tì, kéèyàn má wà outdated, kéèyàn má wà expired, kí èèyàn má bá gbà mu, kí èèyàn upgrade, kéèyàn dẹ̀ má wà updated. Ifá jẹ́ ká mọ̀ pé ọtí ni. nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa a lè fọwọ́rọ̀ ọtí sẹ́yìn. bẹ́ẹ̀ ni a lè fọwọ́rọ̀ ọtí sẹ́yìn torí pé Ifá jẹ́ ká mọ̀ pé níbi ayọ̀, níbi nǹkan dáadáa la ti máa ń rí ọtí. bẹ́ẹ̀ ni níbi ayọ̀, níbi nǹkan dáadáa la ti máa ń rí ọtí. a kì í rí ọtí níbi ìbànújẹ́, a kì í rí ọtí níbi ìbànújẹ́. K'Elédùmarè má jẹ́ ká rí ọ̀fọ̀, kó má jẹ́ ká rí bànújẹ́. ẹ ní rí ọtí ń bibẹ̀, inú èèyàn ò ní bàjẹ́ nísìnyí kan nìkan gbé ọtí fún. nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n níbi nǹkan ayọ̀, à ń ṣílé ni, à ń ṣòkú àgbà ni, à ń ṣe ìkómọ ni, à ń ṣe ìdáwọ́ ọ̀dùnnú ni, wọ́n á ní ẹ gbé ọtí kalẹ̀. ó túmọ̀ sí pé ọtí jẹ́ àpẹẹrẹ nǹkan ìdùnnú, ọtí jẹ́ àpẹẹrẹ nǹkan ayọ̀, ọtí jẹ́ àpẹẹrẹ nǹkan ṣerere. wọ́n á ní ẹ mú ọtí ìwúre wá, pé tó bá fẹ́ ṣe ìwúre fún yàn, tó bá ń ṣe nǹkan ayọ̀, wọ́n á ní ẹ gbé ọtí kalẹ̀ ńbẹ̀ kàn fi ṣe àṣẹ. Ifá jẹ́ ká mọ̀ pé ọtí àpẹẹrẹ ohun kan ìdùnnú ni, ọtí kì í ṣe àpẹẹrẹ nǹkan bànújẹ́ bí Ifá ṣe jẹ́ kó yé wa. a ní oríṣiríṣi ọtí tó jẹ́ ọtí àbáláyé wa bí ọtí ọkà bàbà náà fi máa ń ṣe. bẹ́ẹ̀ ni millet òun ni wọ́n fi ṣe ọtí ọkà. bẹ́ẹ̀ ni a ní ọtí tá à ń pè ní ọtí ṣẹ̀kẹ̀tẹ̀, maize òun ni wọ́n fi ṣe ọtí ṣẹ̀kẹ̀tẹ̀, àgbàdo òun náà fi ṣe ṣẹ̀kẹ̀tẹ̀. a ní ọtí tá à ń pè ní ọtí àgàdàǹgídí àbí ọtí àgbààgbà. bẹ́ẹ̀ ni ọtí àgbààgbà, ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà òun ni wọ́n fi ṣe ọtí eléyìí títí ẹ̀. a ní ọtí tá à ń pè ní ẹmu látara palm tree, òun ni wọ́n ti ń rí ẹmu. eléyìí tó yìnbó ń pè ní palm wine, ibẹ̀ la ti ń rí ẹmu, ara palm tree la ti ń rí ẹmu. a ní ọtí tá à ń pè ní ògùrọ̀, bẹ́ẹ̀ ni ògùrọ̀ látara ráfíà òun la ti ń rí ògùrọ̀. a ní ọtí tá à ń pè ní ọtí òjò látara ògùrọ̀ ni wọ́n ti yọ ọtí òjò. tẹ́yìn bá tún mọ ọtí mi tó tún jẹ́ ọtí àbáláyé wa, ẹ̀yẹn bá mi kọ sí comment section. tẹ́ bá wo gbogbo ọtí yìí pátápátá, Ifá jẹ́ ká mọ̀ wípé ó ní ìwúlò. lábẹ́ bákan náà ó dẹ̀ tó ní ìpalára tó máa ń ṣe fún yàn. ẹ jẹ́ ká lọ síbi ìbéèrè tẹ̀ ní ìbéèrè gangan sàn. ó ní Ifá olóòótọ́, ṣé dandan ni ká fi ọtí bọ àwọn irúnmọlẹ̀ wa? ṣé dandan ni ká lo ọtí nígbà tá a bá ń ṣe ìbọ fún àwọn òrìṣà wa? bẹ́ẹ̀ ni o, dandan ni. ìyẹn tí irúnmọlẹ̀ bá gbà á, bẹ́ẹ̀ ni tí irúnmọlẹ̀ bá gbà á lo ọtí. tí irúnmọlẹ̀ ò bá dẹ̀ béèrè fún, kò pọn dandan ká lo ọtí. ní ọ̀pọ̀lọpọ̀ gbà, kí làwọn condition tó máa ń jẹ́ ká lo ọtí? condition tó máa ń jẹ́ ká lo ọtí náà ni wípé tí ẹni tó fẹ́ ṣe ìbọ òrìṣà tí kò bá léwọ̀ rẹ̀ á lo ọtí. torí àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé nínú èèwọ̀ Ifá wọn ọtí ń bẹ́ńbẹ́, wọ́n á ní kán má fi ọtí síbi Ifá wọn. kàkà kí wọ́n lo ọtí, wọ́n á ní kán lo omi, wọ́n á ní kán lo oyin, wọ́n á ní kán lo epo. bẹ́ẹ̀ ni Ifá máa ń sọ. tó ń bá ka ìwọ̀ fún yàn nígbò Ifá, Ifá máa ń sọ. tẹ́ bá wo Ifá tó ní ọtí gbénú ara, ọtí ń jamọ lógun. gọ̀dọ̀gbọ̀ gbéjù yọ lọ̀lọ̀lọ̀dọ̀ àfọ̀ Ògúnmọ́lá wo lódògbò, Ògúnmọ́lá ọdí àwọ lódògbò, àwọn tó mọ Ifá wọlé. tẹ́ bá ti gbọ́ àwọn olúwo Ifá yẹn, ọtí gbénú ara, ọtí ń jamọ lógun. wọ́n ti jẹ́ kẹ́nìyẹn mọ̀ wípé tí Ifá rẹ̀ bá bọ́nà bẹ̀ wá o, tó bá mu ọtí, ọtí yẹn á máa jà lógun. kó kàn mu little percent of ọtí, rádaràda ló máa ṣe, wọ̀nrànwọ̀nrán ni yóò máa ṣe. wọ́n á kà léèwọ̀ fún. irú àwọn ènìyàn ni wọ́n á sọ pé àwọn mu ọtí kékeré tí nǹkan ti ṣẹlẹ̀ sí wọn. so Ifá kà léèwọ̀ fún wọn. so tí Ifá ò bá kà léèwọ̀ fún yàn, èèyàn lè fọtí bọ fáì, ó lè fọtí bọ irúnmọlẹ̀, ó lè fọtí bọ òrìṣà rẹ̀. condition tó lè má jẹ́ ká fi ọtí bọ òrìṣà ni pé nígbà tá a dá Ifá, tí Ifá bá jẹ́ ká mọ̀ wípé Ifá tá a dá yìí o kò nídìí ká lo ọtí. bí àpẹẹrẹ tẹ́ bá wo Ifá Ọ̀ṣẹ̀tùá, Ifá tó ní Ọ̀ṣọ́láké ni wọ́n pa sọ nílé Kétu. ọjà ńlá ni wọ́n podò lóde Ìkẹfún, Akérèmẹ́tù ni wọ́n dàgbà. eégún ayé ẹgbàmí, ẹbọrọ ọ̀run ẹgbàmí. eégún mú wọn alágbò ni ò mọ ọ̀ṣẹ̀fín. wọ́n ní ọtí ńkọ́, wọ́n lọ́tí òfin bọ̀, wọ́n ní ọtí ló ṣẹ̀. wọ́n ní ẹmu ńkọ́, wọ́n lẹ́mu òfin bọ̀, wọ́n ní ẹmu ló ṣẹ̀. wọ́n ní omi ńkọ́, wọ́n ní yìnyín. ìgbà yẹn nìrè èmi tó fìn, ìgbà yẹn nìrè èmi tó dà.
tẹ́ bá wo àlàyé Ifá yẹn wọ́n ní ọtí ńkọ́ wọ́n lẹ́ ọtí òfin bọ̀, wọ́n ní ẹmu ńkọ́ wọ́n lẹ́ mu òfin bọ̀, wọ́n ní omi ńkọ́ wọ́n ní ìhẹ́n ìgbà yẹn ní rèmí tó fìn. Ó túmọ̀ sí wípé ní ojú Ifá yẹn tán bá dà àbó bá jẹ́ odùfá tó bíyàn tí Ifá bá gbọ́nà bẹ̀ wá wọ́n á sọ fẹ́ nìyẹn pé ọtí àbí ẹmu kó má lò fún ìbọ tán fẹ́ ṣe at that moment tí Ifá bá mu síbẹ̀. Àbí tó yẹ pé ńgbà tí wọ́n dáfá tí wọ́n ń lé ẹbọ tán fẹ́ rú tán lè pé ṣé àkórú ni àbí ẹ̀sà tí Ifá sọ pé ẹ̀sà ni tán wá sà sí ojú ibi tí mo kì í fá sí yẹn automatically wọ́n ní lo ọtí láti fi ṣẹbọ níbi bẹ̀ níbi kí wọ́n sọ pé wọ́n fẹ́ fọtí bọ òrìṣà gan bẹ́ẹ̀ wọ́n ní lò torí pé Ifá yẹn ti state ẹ̀. Ṣùgbọ́n tí ò bá sà sójú ọ̀nà ọbẹ̀ wọn á lo ọtí. Ẹ rí i pé Ifá ti balance ẹ̀ fún wa. Tẹ́ bá dẹ̀ tún wò ẹ rí i pé ọtún tún máa ń jẹ́ pàtàkì nínú bíbọ òrìṣà wa. Tẹ́ bá wo Ifá tó ní tabadégbò àṣagi tabadọ́dà àṣe òrùwà tabadéjù kò mọ ni kò mọ yẹn pópó olóró là á tadúrà fún adégbàmí ọmọ òṣàgbòwú jí ọmọ ọlọ́tí alákatá ń para ọmọ òrìṣà ọ̀fọ̀ tí wẹ̀ Ifá ó gbé mọ́ rẹ̀ ọmọ òrìṣà fi ọtí wẹ̀ Ifá ó gbé mọ́ rẹ̀ meaning that ọ̀pọ̀lọpọ̀ ọtí wọn á fi bọ Fá wọn á fi bọ òrìṣà ń bibẹ̀ kẹ́ni ẹ lè bá a ṣe rí ègbè kó lè bá a ṣe rí ọlá kó lè bá a ṣe rí ọlà kó lè bá a ṣe rí ire gbogbo. Ẹ rí i pé Ifá ti balance ẹ̀ pé ní sáìdì ibìkan o à á lo ọtí sáìdì ibìkan à ní lo ọtí ṣùgbọ́n kò kì í ṣe human decision bẹ́ẹ̀ ni kò ń ṣe decision babaláwo. Ifá tó jẹ́ esoteric word of Elédùmarè òun ló máa decide fún wa pé kẹ́ni yìí lo ọtí àbí kẹ́ni yìí máa lo ọtí. Ọtí tá à ń sọ yìí kí ni tó jẹ́ àǹfààní rẹ̀ gangan kí láǹfààní ọtí tá à ń sọ yìí torí pé mo sọ wípé Ifá fi ojú méjì wò ó ojú méjì ládẹ fi ń wo wéré ń jẹjẹ ṣé dúdú ni àbí pupa kí láǹfààní ọtí gangan. Àǹfààní àkọ́kọ́ ń bẹ náà ni wípé ọtí a máa ń lò láti fi fa ire bẹ́ẹ̀ ni láti fi fa ire. Tẹ́ bá wo ohun tí Ifá sọ Ifá tó ní òrùgúdù kan ọ̀pálámbá kan ṣẹ̀pẹ̀tẹ̀ rí dúrà fún lẹ́gùn mọ́jọ ọmọ alábọ̀wọ́ pitipiti ń jọ́ tí relé wọn sí lọ wọn ni wọn ká kí mọ́lẹ̀ wọn ó jàre bọ ni wọ́n ṣe wọ́n gbẹ́bọ́ ń bẹ̀ wọ́n rúbọ ọtí kílẹ̀gùn mu nífẹ̀ẹ́ ọtí ọ̀là láwọ́ mu lójú Ifá yẹn wọn á ní kàn fi ọ̀pọ̀lọpọ̀ ọtí kan fi ṣẹ́ bọ péré tó ti sí lọ ire máa padà. Ẹ rí wípé ọtí ti dúró fún èròjà ẹbọ láti jẹ́ kí ire tó ti sí lọ kí ire ó padà. Lábẹ́ bákan náà wọ́n ń fi ọtí ṣiṣẹ́ ìṣẹ́gun fún yàn ìṣẹ́gun gbogbo alámọ̀ pé kò sẹ́ni tí ò lọ́tà ọ̀tá kéré ọ̀tá tóbi ọ̀tá lọ́tà ń jẹ́ kí Ifá gbé wa jẹ́rí àwọn ọ̀tá wa. Ifá tó ní òkòǹdòrò wa lẹ́dẹ́ adífá fún Ọ̀rúnmìlà bó fàrí yóò pa ọ̀tá rẹ̀ òkòǹdòrò wa lẹ́dẹ́ dífá fún Ọ̀rúnmìlà bó mu tí yóò pọ̀ tá mo fárí mo pọ̀ tá òkòǹdòrò wa lẹ́dẹ́ mo mu tí mo pọ̀ tá òkòǹdòrò wa lẹ́dẹ́. Ẹ rí i pé ọtí yẹn ó ti ṣiṣẹ́ ìtànpé ní ìṣẹ́gun ọ̀tá bẹ́ẹ̀ ni ó ti ṣiṣẹ́ ìtànpé ní ìṣẹ́gun ọ̀tá. Lábẹ́ bákan náà ọtí máa ń ṣiṣẹ́ memory booster ajíyè níṣẹ́ tó ti máa ń ṣe ajíyè bẹ́ẹ̀ ni. Tẹ́ bá wà láyé Ifá kan tó ní bàbá òun ṣẹ̀kẹ̀tẹ̀ bàbá òun bàbá òun ògùrọ̀ bàbá òun níyèénú aládé wa mo gba ọtí kan iyè ẹ̀dúsìn làwà bẹ́ẹ̀ ni ọtí ó máa ń ṣiṣẹ́ ajíyè. Tẹ́ bá dẹ̀ wò ó ní ilé dí ògbó ni wọ́n á ní márayá 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 ọtí tún máa ń ṣiṣẹ́ amúárayá bẹ́ẹ̀ ni ó máa ń jẹ́ kí energy èèyàn ó máa ń jẹ́ kó jí ó máa ń jẹ́ kí spirit èèyàn ó máa ń jẹ́ kó dìde ó máa ń jẹ́ kí energy wà fún yàn lórí nǹkan téèyàn bá ń ṣe kò kí ń jẹ́ kéèyàn wà depressed bẹ́ẹ̀ ni. Nígbà téèyàn bá mọtí àmujù téèyàn bá mọtí àmupara òun ló máa wá di wípé opposite of iṣẹ́ tó yẹ kó ṣe lójú re ó máa wá lọ ṣe ní ojú ibi bẹ́ẹ̀ ni. Gbogbo àná la mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àkóṣe Ifá òun la máa ń lo ọtí fún. Ó ní method of herbs preparation kan tó ń pè ní tincture bẹ́ẹ̀ ni wọ́n á fi ọtí ka àgbo bẹ́ẹ̀ ni torí pé ọtí ó máa ń yọ gbogbo ohun tó jẹ́ phytochemicals tó wà lára ewé àtegbò tó ń fi ka àgbo ó máa ń fà tán ni. So ọtí wà nínú nǹkan tó ń fi ṣe ìwòsàn ọtí wà nínú nǹkan tó ń fi ṣe ìwòsàn. Tẹ́ bá ti gbọ́ tán àgbàlagbà mọ̀ sọ wípé ọtí kì í ṣe ọ̀kùnrùn kì í má ṣe ọ̀kùnrùn ó ní àwọn àkóṣe kan tó máa ń ṣe Ifá àgbàrùn tó jẹ́ wípé ọtí ni wọ́n á lò lójú ọ̀gangan bẹ́ẹ̀. Lábẹ́ bákan náà ọtí tá à ń sọ yìí àpẹẹrẹ àìkú ni àpẹẹrẹ àìkú ni wọ́n máa fi ń ṣiṣẹ́ àìkú fún yàn. Tẹ́ bá gbọ́ nǹkan tí Ifá sọ tó ní kátálẹ̀ kátẹnu ọ̀tàràtàrà nìsan odò dúrà fún kó odò ọmọlọ́tí apẹ́ èrìgì àlọ́ kíkú mọ́ pa kó odò káró mímú ó túmọ̀ sí pé ọtí lójú bẹ̀ wọ́n máa fi ṣiṣẹ́ àìkú fún yàn àti nǹkan míì tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé ànílé láǹfààní àti sọtán nítorí ìjọba àkókò wa. Kí ni tó wá jẹ́ ewu tó wà nínú mímu ọtí pẹ̀lú bí Ifá ṣe tún sọ fún wa náà? Ifá jẹ́ ká mọ̀ wípé téèyàn bá mu ọtí àmujù a máa jẹ́ kéèyàn ṣe wọ́nranwọ̀nran bẹ́ẹ̀ ni a máa jẹ́ kéèyàn ṣe wọ́nranwọ̀nran nítorí pé Ifá state ẹ̀ Ifá jẹ́ ká mọ percentage of ọtí téèyàn lè mu tó máa wúlò pé gbogbo dáadáa tí mo sọ lẹ́ẹ̀kan yẹn téèyàn á lè láǹfààní àti ní ẹ̀tọ́ sí. Tẹ́ bá wà láyé tí Ifá sọ fún wa Ifá tó ní oko mélèé ro ọ̀nà mélèé yẹ
o gbogbo lèmi ṣe bàlábà tí dúrà fún bàbá kẹrẹ̀bẹ̀tẹ̀ tí ń bẹ nídìí àgbà tí ẹ mú arébété kẹ́ ẹ mú sẹ̀mí lẹ́nu òwò tí wọ́n ṣe là ní Ifá ẹ mú arébété kẹ́ ẹ mú sẹ̀mí lẹ́nu òwò tí wọ́n ṣe là ní ọtí. Ifá jẹ́ ká mọ̀ wípé arébété ó túmọ̀ sí pé short ní Ifá ń sọ ń bí bẹ̀ short ní Ifá ń sọ. Ifá ò ní ká wá jókòó tì í ká wá mú àmupara, Ifá ò ní ká jókòó tì ká wá mú àmúyó, Ifá ò ní ká jókòó tì ká wá mú àmútọ̀ọ́lé, Ifá ò ní ká mú ká jókòó tì ká mú débi wípé èèyàn ò mọ̀nà lé mọ́, ká mú débi wípé ayé èèyàn wá ta síbi bẹ̀. Ifá sọ fún wa òbí àtẹ ẹ mú arébété kẹ́ ẹ mú sẹ̀mí lẹ́nu òwò tí wọ́n ṣe là òun ní Ifá. Tẹ bá dẹ̀ wo tí mo sọ pẹ̀lú fẹ́ẹ̀ kan tí mo sọ náà wípé bábò mú ṣẹ̀kẹ̀tẹ̀ bábò mú bàbà bábò níyèénú aládé mu igbá ọtí kan iyẹ̀dú sì là wà. Ó túmọ̀ sí pé Ifá ti jẹ́ ká mọ portion. Bẹ́ẹ̀ ni Ifá ti jẹ́ ká mọ portion nǹkan téèyàn lè mu tó jẹ́ pé gbogbo àwọn àǹfààní ọtí tá a sọ yìí á fi lè wúlò fún yàn. Ifá tó dẹ̀ sọ fún wa pé ká ta á lẹ̀ ká ta ẹnu, ta sílẹ̀ kó ta sẹ́nu. Kò ń ṣe pé Ifá sọ pé ká mọ tí yó, kò ń ṣe pé Ṣàngó ní ká mọ tí yó, kò ń ṣe pé Ọbalúayé ní ká mọ tí yó, kò ń ṣe pé Ògún ní ká mu ẹmu ká mú yó, kò ń ṣe pé àwọn ìyá mi ní ká mọ ọtí ká mú yó. Meaning that ẹni tó bá ti wá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ wípé ó wá mu ọtí àmúyó, ó mu ọtí àmútọ̀ọ́lé, ó mu ọtí àmúyíra, ó mu ọtí débi pé kò mọ̀nà lé mọ́, ó túmọ̀ sí pé nǹkan táwọn rúmọlẹ̀ wá sọ fún wa ọ̀rọ̀ ẹnu Elédùmarè tá a pè ní Ifá tá a fún Ọ̀rúnmìlà bára Àgbẹ̀mọ̀rẹ̀gún fún ìwúlò àtèmi àtìyín, ó túmọ̀ sí pé kó tẹ̀lé nìyẹn. Torí pé tó bá tẹ̀lé á ti mọ term and condition tó wà behind gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé yìí. Tẹ́ bá tún wá fojú wò ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí Ifá sọ àti nǹkan tí sáyẹ́ǹsì sọ ẹ rí i pé wọ́n fọwọ́ múra wọn. Ifá jẹ́ ká mọ̀ wípé ọtí ó ní ìwúlò tó ń ṣe fún wa. Ifá dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ó tún ní ewu tí ọtí ń ṣe nígbà tá a bá mú yó, nígbà tá a bá mú bó ṣe yẹ ká mú, tá a mú kọjá àyè wa. Kẹ́ ẹ lè bá mọ̀ ẹ mọ̀ pé sáyẹ́ǹsì gangan jẹ́ ká mọ̀ wípé ọtí ó ní potential value, ó ní potential importance nínú ayé wa, ó dẹ̀ tó ní harmful effect bí Ifá ṣe sọ fún wa. Ẹ̀yin jẹ́ ká wo ohun tó wà lára benefit tí science jẹ́ ká mọ̀ wípé alcohol intake ó ní nínú. Alákọ̀ọ́kọ́ ni cardiovascular effect. Nínú nǹkan tí studies jẹ́ ká mọ̀ náà ni wípé alcohol intake ó increase HDL, that is high density lipoprotein, which is a good cholesterol. Nǹkan náà la mọ̀ pé nítorí pé ní cholesterol náà ni the fat tó wà nínú oúnjẹ tá à ń jẹ àbí tó wà nínú àgọ́ ara wa. Tó yẹ pé fat lélẹ́yìí àpọ̀jù rẹ̀ wàhálà ni, tó bá moderate ó wúlò fara. So wọ́n wá jẹ́ ká mọ̀ wípé alcohol tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó máa increase HDL. Nìkan tá à ń pè ní HDL náà ni high density lipoprotein. Kí ni iṣẹ́ tó ń ṣe? Á bá wa remove excess cholesterol láti inú ẹ̀jẹ̀ wa, á dá padà lọ sínú liver, láti bí liver wa ni ó ti wá dispose. Research wá jẹ́ ká mọ̀ wípé alcohol intake ó increase HDL, that is the good cholesterol. Ṣé rí i pé science gangan fojú ọ̀tún àtòsí ó fojú rẹ̀ wò? Kì í ṣe pé science gangan condemn kan tá à ń pè ní alcohol fún wa, ṣùgbọ́n nígbà téèyàn bá mú lámujù wàhálà ni. Lábẹ́ bákan náà ṣe tó tún ṣe náà ni ó improve blood circulation. Bẹ́ẹ̀ ni ó improve blood circulation. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé ẹni tí tó wá ní ṣe pẹ̀lú cardiovascular ó ní ṣe pẹ̀lú ọkàn wa. Ṣé mọ̀ pé níbi ọkàn wa ibẹ̀ náà ni ẹ̀jẹ̀ ló ti ń supply sí gbogbo ara wa. Ṣé mọ̀ pé níta dẹ̀ ń pè ní cholesterol tí mo sọ fún wa òun ni fat. Lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó jẹ́ iṣan tí ẹ̀jẹ̀ ń gbabẹ̀ dé àgọ́ ara wa, lọ́pọ̀lọpọ̀ gbà tí cholesterol bá pọ̀ lára wa a máa block àwọn vein wa, kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ kó lọ bó ṣe yẹ kó lọ, kó flow bó ṣe yẹ kó flow. Ẹ jẹ́ ká ti bí báyìí wò pipe tí ó ń gbómi wọnú ilé wa, tí nǹkan bá ti dí pipe yìí ẹ rí i pé omi tó yẹ kó flow á kàn máa kán ni. So iṣẹ́ tí ọtí tún ń ṣe náà ni pé ó improve blood circulation, á jẹ́ kí ẹ̀jẹ̀ kó lọ sí àgọ́ ara wa bó ṣe yẹ kó lọ. Ìyẹn téèyàn bá mú moderately, ìyẹn téèyàn ò bá mú excessively, ìyẹn téèyàn bá mú ní ìwọ̀ntúnwọ̀nsì. Wọ́n jẹ́ ká mọ̀ pé ọtí ó improve blood circulation. Ó túmọ̀ sí pé Ifá tó jẹ́ ká mọ̀ wípé ọtí ó ní ìwúlò tó ń ṣe, ọtí ó dẹ̀ tún ní ewu tó ń ṣe nínú àgọ́ ara wa. Science náà wá jẹ́ ká mọ̀ pé ọtí o ara ìwúlò kan tó náà tún ní wípé ó improve blood circulation wa. Ṣé rí i pé ojú kan náà ni Ifá àti science ló jọ fi wo ọ̀rọ̀ tí. Ẹ jẹ́ ká tún wo àǹfààní mi tí ọtí tún ṣe ní àgọ́ ara wa. Ó ń reduce blood clotting formation. Ọtí tún ń reduce ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn mi wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn máa ń tètè ń dì. Ṣé mọ̀ pé tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti dì lélẹ́yìí coagulated blood, kò sí bí ó ṣe fẹ́ gba àwọn ọ̀nà tí ó ń gbà láti jẹ́ kí ẹ̀jẹ̀ dé gbogbo àgọ́ ara wa. Ẹ̀jẹ̀ tó bá ti dì báwo ló ṣe fẹ́ lọ síbi tó yẹ kó lọ. Iṣẹ́ tí ọtí ó tún ṣe náà ni wípé ó máa reduce
blood clotting formation. ṣe rí i pé ọtí òun náà ní wúlò rẹ̀, ọmọ burúkú òun náà lọ́jọ́ títí ẹ̀. science àti ifá wọn ò fojú wípé wọn lọ́tí ò da ọyẹ má mú mọ́, ó ní wúlò títí ẹ̀. ṣùgbọ́n tó bá ti mú ní àmujù nítorí ẹ kó jẹ́ wúlò tó yẹ kó ṣe fún ẹ yẹn ó máa wá jẹ́ ìdàkejì. já tó wá àǹfààní mi tí ọtí tún ṣe, ọtí ṣiṣẹ́ digestion àti appetite. bẹ́ẹ̀ ni digestion of food àti appetite ọtí ń ṣiṣẹ́ rẹ̀. ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọtí máa ń jẹ́ kí èèyàn ní okun àtagbára àti lè jẹun. tí ẹ bá wò ẹ rí i pé tí èèyàn bá mu ọtí níwọ̀nba short kékeré ni mò ń sọ o kò ń ṣe pípọ̀ ẹ rí i pé á jẹ́ kí ìfun èèyàn á jẹ́ kó là á jẹ́ kí èèyàn lè jẹun. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti mú àmújú rẹ̀ kàkà kó lè jẹun ò ní lè jẹun. ọtí tún máa ń aid the formation of gastric acid. bẹ́ẹ̀ ni tí bá dẹ̀ wo gastric acid eléyìí ó wà nínú ohun tó ń aid digestion of food, ó wà nínú tó ń hèdè ẹ̀. ẹ rí i pé nǹkan tó jẹ́ science gangan kò fojú ẹgbẹ́ kan wò pé àwọn lọ́tí ò da ẹ máa mu, ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ wípé téèyàn bá mu àmujù ọtí ó ní ewu tó máa ń ṣe. bí ewu wo, a máa ba ẹ̀dọ̀ jẹ́, a máa ba kidney jẹ́, a máa ba liver jẹ́, a máa ba heart jẹ́, a máa ba ẹ̀jẹ̀ jẹ́, a máa dá oríṣiríṣi nǹkan síyàn lára. gẹ́gẹ́ bí Ifá náà ti ṣe sọ fún wa wípé téèyàn bá mu ọtí lámujù a máa fi ogun jàyàn. Ifá tó ní ọtí gbénú ọtí ń jamọ́ lógun. ẹ dákun ogun wo ló tó kí ọkàn èèyàn ó bàjẹ́, kí ẹ̀dọ̀ èèyàn ó bàjẹ́, kí liver èèyàn ó bàjẹ́, kí pancreas kó bàjẹ́, kí ẹ̀jẹ̀ kó bàjẹ́, kójú máa rìnà mọ́, kí gbogbo nǹkan tí ò dá máa ṣèyàn. ogun wo ló tó eléyìí? Ifá dẹ̀ sọ fún wa pé ọtí gbénú ọtí ń jamọ́ lógun. meaning that téèyàn bá mu ọtí ní àmujù ó máa dá wàhálà rẹ̀ síyàn lára. fún bẹ́ẹ̀ tẹ́ni ẹ̀ wá béèrè ní wípé Ifá jẹ́ ká mọ̀ wípé ọtí àmujù ò dáa. kò ń ṣe pé Ifá condemn ẹ̀ pé ẹ má mu ọtí. Ifá jẹ́ ká mọ̀ pé ẹni tí ó bá mu ọtí kó ṣe báwọn ṣe ṣe, kó mú báwọn ṣe mú. Ifá tó ní aládé mo gbá ọtí kan iyì ẹ̀dú sì là wà. ó túmọ̀ sí pé ìwọ tó bá fẹ́ mu ọtí, a cup ó ti tó, a shot ó ti tó, a rum ó ti tó lẹ́ni tó bá fẹ́ mu ọtí, tó bá fẹ́ mu bí wọ́n ṣe ní kàn mú. tẹ bá dẹ̀ ohun tí science náà sọ fún wa ni pé àmójú rẹ̀ ni ò da, excessive rẹ̀ ò da. téèyàn bá ti wà addicted sí ọtí ewu wà níbẹ̀. téèyàn bá ti di pé èèyàn mu ọtí èèyàn ń forí gbálẹ̀ ẹ̀ rí i pé ewu wà níbẹ̀. kí ni conclusion àti recommendation mi náà ni wípé àwa oníṣẹ̀ṣe yálà ọjọ́ oníṣàngó ni, ọjọ́ onífá ni, ọjọ́ lọ́ba ló ayé ni, ọjọ́ onígunukó ni, gbogbo nǹkan tí wọ́n bá rí kó máa ṣe. ẹ má jẹ́ ká torí wípé a fẹ́ ta ọtí sí fá wa, a fẹ́ fi ọtí sí ìdí òkè pọ̀rí wa, ká sọ̀rọ̀ wa di ológogoro. àwọn rúmọlẹ̀ wa ní ká tálẹ̀ ká ta sẹ́nu ni wọ́n sọ, ẹ ta sílẹ̀ ẹ ta sẹ́nu. ó túmọ̀ sí pé droplet ni wọ́n ń sọ, tálẹ̀ kó ta sẹ́nu kó fi ṣàṣẹ. ọtí tá a ta sẹ́nu kò ní ewu tí ó ṣe fún wa, ọtí tá a ta sílẹ̀ kò léwu tí ó ṣe fún wa. ẹ má wá jẹ́ ká torí pé a fẹ́ ta ọtí sílẹ̀, a fẹ́ ta sẹ́nu ká sọ̀rọ̀ wa di ológogoro. Ifá gangan ti jẹ́ ká mọ̀ o, Ifá jẹ́ ká mọ̀ o, oko mélèé ro ọ̀nà mélèé yẹ o, gbogbo lèmi ṣe bàlábàtì dọ́fún bàbá kẹrẹ̀bẹ̀tẹ̀ ń bẹ nídìí àgbà tí ẹ mú arébété kẹ mú sẹ̀mí lẹ́nu òwò tí wọ́n ṣe là lọ tí arébété, a small cup, a shot, a rum ní Ifá ní ká mu. àwọn rúmọlẹ̀ wo ní ká mọ tí àmúyó, wọn ò ní ká mọ tí àmúbì, wọn ò ní ká mọ tí àmúbàjẹ́. gbogbo nǹkan pátápátá ìwọ̀ntún ìwọ̀nsì òun ló láyé o. ọ̀pọ̀lọpọ̀ ló sọ àìdó lógógóró nípa wípé mo fẹ́ fọtí lo nǹkan, mo fẹ́ fọtí lo iṣẹ́, mo fẹ́ fọtí lo ẹbu. a sọ pé kò dáa. mo sọ fún yín pé scientifically ó ní method of herbs preparation kan tá à ń pè ní tincture. ọtí àfi káàgbo, ọtí àfi soak herbs wa, ọtí àfi soak plant materials wa. nítorí pé kí ni a mọ̀ pé ọtí leléyìí, a mọ̀ pé ethanol leléyìí ó máa bá wa extract gbogbo ohun tó jẹ́ phytochemicals tó wúlò fún wa nípasẹ̀ àgbo tí a fẹ́ lò yẹn. síbẹ̀síbẹ̀ wọn ní ká mú ní àmúyó, wọn ní ká mú ní àmúbì, wọn ní ká mú ní àmúbàjẹ́. ọtí tó bá mu tó mú ẹ bì, ọtí tó bá mu tó mú ẹ sìnà lé, ọtí tó bá mu tí ò jẹ́ kó o function mọ́, ọtí tó bá mu tí ò jẹ́ kó o lè ṣe tó yẹ kó o ṣe, tí ò jẹ́ kó o mọ̀ tún yàtọ̀ sósì mọ́, ọtí tó mu tí ò jẹ́ kó o gbádùn, tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ, tí ò jẹ́ kí ẹbí gbádùn ẹ, tí ò jẹ́ kí ara gbádùn ẹ, tí ò jẹ́ kí ọ̀rẹ́ gbádùn ẹ. ọmọ ìyá mi, ìyẹn ò tiẹ̀ lọ bire mọ́ o, ìyẹn ti di ẹ̀tẹ́ báyẹn o, ìyẹn ti di wàhálà báyẹn o, ìyẹn ti mú ẹ ṣiṣẹ́. pàjẹ́ oníṣẹ̀ṣe kò ní ká mọ tí àmúyó, kò ní ká mọ tí àmúbì. síbẹ̀síbẹ̀ ọtí ò ṣe é lé kúrò láwùjọ. bẹ́ẹ̀ ni o, torí pé Ifá ti jẹ́ ká mọ̀ pé ibi ayọ̀ ibi ìdùnnú la ti ń bá ọtí. ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní bá wa, ọ̀rọ̀ ayọ̀ ni yóò máa bá wa. ohun gbogbo ìwọ̀n ló dùn mọ́ o. ẹ jẹ́ ká ṣe bá a ṣe bá a lọ́wọ́n bàbá wa o. láyé Olúgbọ́n ayé ò bàjẹ́, láyé Àrẹ̀sà kò bàjẹ́, láyé Ọwárangún Àga Àmọ̀tá Èdè kò bàjẹ́, láyé tiwa náà mẹ́jọ bàjẹ́. ìwọ tó bá ti ń wo fídíò yìí ẹ máa bá mi share lógúnlógún, ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ share nígbànígbà. paríparí ọ̀rọ̀ mi ò encourage alcoholism, mi dẹ̀ tún discourage ẹ̀. ọlọ́gbọ́n lọ́lọ́dẹ, ojú tó bá kọ sí wọ òní kò gbárí, tó bá kọjú sí ọ kó ta, tó bá kọ̀yìn sí ọ kó jẹun lọ́fà, tó bá ti kú ọ nìkan kó tí wàrà rẹ pa. ọtí ohun tó dáa ni. lábẹ́ bákan náà
téèyàn bá ti ṣe àṣejù sí ọtí ó ti di ìbàjẹ́ ó ti di ohun tí ò dáa a máa múyàn ṣìṣe ni a máa múyàn ṣẹ̀sín ni. Ire o. Ọ̀rá o alágbára jọ̀wọ́ máa rọra.